الحمد لله الممتلئ المعين ọpẹ́ fún ọba tó ní gbogbo àgbáyé ayé òun náà ni ọba tó ní bẹ̀rẹ̀ ní gbogbo aláàmì ọ̀dọ́ rẹ̀ ní padà sí alfa alẹ́gbẹ̀rẹ̀ ọba tó ń gbé ọlọ́lá rẹ̀ ní dára nínú bó ṣe tó náà nínú ṣe tó bá ti wù yíkọ́ wíwú lẹ́yìn àìyíra ọba tó máa ń ti òrùwọ́ lọ́sàn wọ́n yíkọ́ wíwú náà alẹ́lẹ́ òun náà tó máa ń ti ọ̀sán wọlọ́wọ́ yá gbogbo wáyé tí ọba yìí ọba tí máa ń borí lọ́wọ́ ẹ̀kọ́ sí ìwọ̀n náà níta ẹ̀lọ́ rẹ̀ wọ́n yóò ágbà wọlé tẹ́lì ọba yìí ní mọ́kò ìyánsá tó bá sì kú yóò fi ààrẹ yóò fi ṣe àdáwò fún ẹlòmí yẹ́kùsù ti yára orí ilé iye tí wọ́n sí ẹ̀nà ọba tí ó tẹ́wọ́ rẹ̀ lókù tí ó sọ pé ta ní wà tuntun bá lọ́dọ̀ ìbí ọlọ́run ẹ̀yìn jẹ́ ìṣẹ̀ lọ́sàn-án ta ló rẹ̀ rẹ̀ gbàgbà tó fẹ́ kí túbà kí gbà túbà owó wọ́n yẹ́kùsù ti yára orí ilé iye tí wọ́n sí ẹ̀nà yìí ọba yìí náà sì rí òun náà ní tẹ́wọ́ rẹ̀ lọ́sàn-án gbé àní wà kórí lọ́dún èdè ọlọ́run kí ni náà kórí ìlú òtún wá sí àṣetọ́sí lórí àṣàgbọ́nlẹ̀ àrídà àrílọ́wà àjẹ́ ìpúpọ̀ sólúwà nílẹ̀ ọlọ́run wà ṣe àwọn ẹ̀nà Muhammad aláàbùkù arásùlù lẹ́nà sì jẹ́ ìpínlẹ̀-èdè àdẹ́bọ̀ Muhammad òṣìṣẹ́ ọlọ́run wà láàrin káyọ̀ wọn sọ́là ọba lẹ́yìn kí wọn àní ìlú وصلى ẹgbóbin lórí gbogbo ẹni tí ń dáwẹ̀ àtẹ́gbọ́ Muhammadu ọ̀pọ̀ọ́mà ẹgbóbin lórí gbogbo ẹni tí ìdílé lókùn sí lọ́wọ́ àtẹ́gbọ́ Muhammadu wà púpọ̀ lórí àtàrà ilé ìwọ̀n ọmọ ìrìnà lórí ìwọ̀n lásán àtẹ́gbọ́ Muhammadu náà òun ọ̀pìn lọ́lá ní gbogbo ẹ̀tọ́lọ̀ bá fún ọ̀pọ̀ kúrò ní gbogbo ẹ̀ṣẹ̀ àti gbogbo àṣìṣe sọ́dọ̀ wà tùbá àlékún bí ọlọ́wọ́ látẹ̀lẹ́sàádọ́ ayé kó máa yẹ lórí àtẹ́gbọ́ Muhammadu وآله وصحابه وما بوى على النبي والصحابة إلى يوم القادم تتبع يومه ثم أما بعد لا يوقعنا فإن موضوع قصتنا اليوم نيجو ما جاء ولي وعوالني إن شاء الله جماعة يقرأ الرحمن دعي وإن نعيش آيات التقوى بعد رمضان إن دام في الوفاء دام في دار لكم náà ní ṣe ìṣẹ̀mí ó ṣe ìṣẹ̀mí ìbẹ̀rù ọlọ́run ṣe ìṣẹ̀mí ẹni ọlọ́run lẹ́yìn ọ̀pọ̀tọ́ náà ṣe ìṣẹ̀mí ìbẹ̀rù ọlọ́run lẹ́yìn ọ̀pọ̀tọ́ náà láti máa kó sí tó tún máa mọ ìṣẹ̀lẹ̀ ọ̀pọ̀ àmáàmà ìpọ̀tẹ̀ ní ìmáàlì iná ọmọdé ọmọdé ìfọ̀n ẹjá lọ́wọ́ gbé ọmọdé náà tàgbà tán àlejò yóò rọ̀mọ̀dání àwọn akẹ́kẹ́ bí àlejò wọ́pọ̀ ní àwọn akama àtà rọ̀mọ̀dání sì ti lọ bó ṣe wá náà ló ṣe lọ gbogbo àgbà alálejò alẹ́gbẹ̀dá sí bá bí ọjọ́ tí ó lò náà ló lò òlè lójúgbẹ́ náà náà ó ti wá parí ọjọ́ tí ó lò ó ti parí ó sì ti palẹ̀ náà ó ti wálẹ̀ fún àwọn aláì wọ́n mẹ́ta tààlẹ̀ tẹ̀lé ọ̀rọ̀ wọ́n ìbéèrè tó yẹ kó máa bèèrè lọ́wọ́rá rẹ̀ náà ní sí gbígbé o kí ni mo kọ́ nínú Ramadan kọ́ ọkọ́ àǹfààní mo jèrè nínú Ramadan ọ̀bí ìtùwà kàṣẹ́tù ṣé mo jèrè bẹ́ẹ̀ ní àbí mo ṣòfò nínú Ramadan nítorí Ramadan dé ó lọ 29 days ó ti wá lọ 29 days yìí wọ́n máa bẹ̀rẹ̀ ara rẹ̀ nínú ogbó 29 days yìí ṣe oṣù ó bẹ̀ ní lógbó 29 days yìí ṣe oṣù ní ilé ní nígbà Ramadan rẹ̀ àti àwọn olórin gẹ́gẹ́ wa ẹjọ́ ọmọ Ramadan wá nígbà tí Ramadan dé ó kó ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ dání ó kó ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ dání wà lámẹ́nà kún àmì ìlú ọ̀pọ̀lọpọ̀ wà sí akọ́ ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ yìí gbogbo ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ náà látúlò ilé àwọn Muhammadu alaihissalatu al-khams nínú rẹ̀ náà nínú ẹ̀kọ́ tí Ramadan kó wá fún wa òun náà ní ìmáṣọ́rù wákàtí márùn-ún a sì lọ́pọ̀lọpọ̀ wa à ń gbé márùn-ún wa Ramadan ti wá lọ báyìí ṣáàtúgbé lù sílẹ̀ ní ṣáàtúgbé wákàtí márùn-ún wa máa àlẹ́yìn alẹ́lẹ́lẹ́lẹ́ sọ́dá tó wà náà gbogbo wa àgbọ̀dọ̀ fi wákàtí márùn-ún wa sílẹ̀ olùgbé Ramadan lọ ọlọ́run tààlà ọlọ́pàá aláàṣọ́gbọ́ nínú Suratul Baqara ìháyà 238 ọlọ́rin ààbìnú alẹ́ṣọ́láwàtí gbogbo àwọn àpapátá ní wọ́n ṣọ́wọ́ àsìkò mọ́ gbogbo àwọn àpapátá ní wọ́n ṣọ́ àsìkò tẹ́ mọ́ ní o máa lẹ́jọ́ sí mú ọ̀pọ̀dánì lé òkú wọn lásìkò rẹ̀ bí a tún bá bá dé ọdún tó bá jẹ́ sàrẹ̀ ọkà tún bá níjọba ìṣúrí ìbá tó ọkọ̀ abalẹ̀ ọkì lásìkò rẹ̀ níjọba Asli tó ọkì lásìkò rẹ̀ níjọba Magari tó
ọ̀gbì lásìkò rẹ̀ ọ̀tún sínú wọn fa abalẹ̀ sínú ọ̀tún tó kí ìṣáyì ọ̀tún tó kí aṣáwó òmùdájọ wá lọ ṣọ́ọ̀tù wá pa gbogbo tó ń ṣe yìí ṣọ́ọ̀ wá pa tì náà wọ́n lè ronú ó náà ló gbèsè ayé rẹ̀ oore tọ́lọ̀ ń ṣe fún ẹ lórí gbogbo nǹkan tó ń ṣe yìí oore ìgbà fọ́lọ̀ tó gbà fọ́lọ̀ lásìkò yìí ṣọ́ọ̀ wá gbogbo yẹn lè tó nígbà fọ́lọ̀ pàmò àmì ṣọ́ọ̀ wá gbogbo yẹn lè tí ó ti bọ́ sínú ẹ̀sìn ọlọ́pìn wọ́n náà ti a máa ronú rẹ̀ padà àfikún alẹ́sọ́dá àti torí gbogbo wákàtí mara ikú ọ̀nà ní gbogbo ẹwà jẹ́ alọ́mọ̀ tààlẹ̀ mohamed hamid sọ́dá bọ́lọ́mọ̀ fún tààdé omójútó yìí tààdé ọmọ akí láti wọ́n yìí bí i àgọ́mọ̀ ìhásùn àyè àkùtọ̀ ìyàmà sórí tààlì ìyàmà bá dé àkọ́kọ́ tààdé ọkọ̀ ṣe ṣe rẹ̀ èmi àti ẹ tààbá kúta kèṣe àbátàbá kúta mẹ́lẹ́ ìyàmà sí táwọn ọmọ ẹ̀ṣẹ̀ tí ó rẹ̀ wájú ọlọ́pàá wà níwájú ọba lẹ́dà òun náà ní inú wa ìlú rẹ̀ náà kọ́kọ́ ṣe tí ó rẹ̀ orílẹ̀ wà lọ́nà àyíṣọ́lá àti tí mo tó bá mú dání ìyámà lọ́dọ̀ ọlọ́run tí mo bá ti lálàáfíà tí òun rẹ̀ bá dá o sọ́lá àṣàbíkù àmàlí gbogbo ṣe ẹgbẹ́ tí wọ́n náà gbé dání gbogbo náà wọ́n máa ń qualify bẹ́ẹ̀ òun ní problem bẹ́ẹ̀ o fásitì àmọ́ tí mo lè bá gbáṣúmọ̀ tí mo lè bá gbà kankan o fásitì àṣàyẹ̀wò àmẹ́lì gbogbo jẹ́ fún ọ̀rọ̀ ojúṣe fún ọ̀rọ̀ tó ti gbogbo jẹ́ fún ọ̀rọ̀ ojúṣe oníṣàfàní lọ́nà wọ́n yá àwọn olùkọ́ àmàlì yìí ní ilé alìkára ìsìlá tó ní pé mo tàà sọ fún ẹgbẹ́ ọmọ yìí mo tàà sọ fún ẹgbẹ́ bàbá yìí ó ní lórí kúkẹrẹ nínú àwọn olùkọ́ ìsìlámù ní pọ̀tàlì náà a ní bí ìsìnkú ọmọ ìsìnkú sọ fún àpáàlì ó sọ pé sáà tún ẹgbẹ́ ìyàsọ́rọ̀ lọ́wọ́ àlejò sẹ́lẹ̀ ó ní mo bèèrè lọ́wọ́ ń ṣe ọlọ́run lọ́nà kú máa bá ayù ní àmẹ́lì àhàbò ilẹ̀ láti àṣẹwọ́jẹ́ olóòkú bí lọ́wọ́ iṣẹ́ ọlọ́run wípé iṣẹ́ wo lọ́wọ́ pẹ̀lú aláàfẹ́ iṣẹ́ wo ló jẹ́ bọ́nà ọba aláàfẹ́ lọ́dọ̀ rẹ̀ báyìí ànábì ní ànábì ní fún ìgbésẹ̀ ìgbé àṣọ láti ìlú náà ní bọ́nà ọba fẹ́ o bí ìwà tí a lásìkò rẹ̀ ní o ìlú lọ́nà ọba fẹ́ lọ́dún o sì kí lásìkò rẹ̀ òun ní bọ́nà ọba aláàfẹ́ nígbàtẹ̀lẹ̀ ìrìn ẹgbẹ̀ àwọn ìṣẹ́wà láàjẹ́kọ̀ọ́ mímọ̀ ẹ̀kọ́ Al-Qur'an fi Ramadan faqat torí bá tí wọ́n mọ̀ dáadáa pé ó sọ́rọ̀ àrẹ́gbẹ̀ ọlọ́run lẹ́bí tó wà ti Kùránì ẹjọ́mọ́lú bá fàájì ní wà máa fi Kùránì bá fàájì wà máa fi Kùránì fún pé á gbogbo Ramadan rẹ̀ nípa Kùránì gbà Ramadan lọ́tọ́ tí wọ́n tún pa Kùránì tí ní wàtàrí wàtàjú sáyọ̀ náà sọ́wọ́ pàtí ìlọ̀rọ̀bá níbi ìgbìrọ̀ láti bí o tó dé wọ́n lè lọ́rọ̀ àmẹ́wọ́ wọ́n lè ti wọ́rọ̀ àmẹ́ tí bá tí wọ́n mọ̀ láti ní ló pàmàrà Kùránì Kùránì ti lọ́tọ́ wà tí wọ́n tó Kùránì sílẹ̀ ẹlòmí ìlú lé wa Kùránì ti kú nínú lé wa nígbà kan mọ̀ láti ní wọ́n lọ́rọ̀ tí ó wọ́n láti ti lọ́tọ́ wà ní sí tí a ti lọ́tọ́ ní Kùránì òkúrò láti ti mọ̀ wọ́n lè dá àwọn gbéra wọn fọ́ Kùránì tí wọ́n ń wọ́n lọ́mọ tó Kùránì ká ló mọ́ ká yóò kùn sílà wọ́n sọ ọ́ kalẹ̀ ètò tí wà kún fi ọmọ ọ̀tọ́ ọ̀dá wa rèé wọ́n sọ Kùránì kalẹ̀ kó ká ló mọ̀ dáná àti lọ́jà tí bá tí ò bá ti sí ọmọ dáná ó ń ṣe ọmọ dáná nìkan Kùránì wà fún kì í ṣe ọmọ dáná nìkan ká ló mọ́ ká Kùránì أنت تقرأ كل يوم جزء أو جزئين وما كقرآن لتما جزء بيجي ولا كان جزء متى طبعا اسمه ما لتجد له ما بكرة ولا كقرآن بعض المرات القواعد جل أمانة كسبوا النيرة لا تكمل القرآن وخصصنا وقتا لذلك في يوم هو الصبح ولا القرآن وكريت تايم وفي لا يجي على الرؤي وكريت أسبوع وفي لا يسيلون ó kírètì àsìkò ara rẹ̀ ló fi ráyè lọ́sìn ọlọ́run tó bá rí bẹ́ẹ̀ wà áwì wọ́n lè wá gbé ìpínlásìkò yóò àsìkò tó ń tó mẹ́tẹ́lì wàhálẹ̀ ní nígbà náà ọ̀nà máyẹ̀ lásìkò náà lọ láì nínú ka Kùránì lọ máyẹ̀ lásìkò náà lọ láì nínú ka Kùránì lọ wọ́n lè àjẹ́kùn nínú ọgbọ́ ọ̀la àtàlẹ́ àjọ wọ́n lè má bẹ̀rẹ̀ àwọn tí ọlọ́pàá aláṣọ على لسان نبيه المصطفى لأنه اعتشى ما أهل العدوى محمد فالعدوى محمد صلى الله عليه وسلم قال يا ياتاتي طلب صلى وقال الرسول وكشوا صبايا إن قومي جرام الجميع النبي جزاكوا هذا القرآن معذورا وهم بالقرآن وهم لك دون بلسان سواء من أبدا الله بعد ذلك
má bẹ́ẹ̀ náà wọn lọ ànábì tí ó máa lo kùránì tí ò ní bàbá ra kùránì o má bẹ́ẹ̀ lọ ànábì tí ò ní máa ka kùránì wọ́n ní máa bẹ́ẹ̀ lọ ànábì tí ó tó kùránì ń bá ya rẹ̀ máa bẹ́ẹ̀ lọ ànábì tí ó tó yóò pàtàkì tí ọ̀rọ̀ ọ̀rọ̀ bí mo tẹ̀lé yára كثير منا تأكد المال المعصية في رمضان ọ̀pọ̀lọpọ̀ nù wa wọ́n náà mọ̀ àti alágbèrè gbọ̀dọ̀ oníṣìnà wọ́n náà fi gbogbo kìí òfìlẹ̀ rọ̀mọ̀dọ́nà tó dé òfìṣìnà lẹ̀ òfì àgbèrè lẹ̀ wọ́n náà nílànà wọ́n náà tó ń ṣe pọ̀ òfì gbogbo kìí lẹ̀ tó yọ̀ ọ̀dọ́nà ìwọ́n náà tí onílànà wọ́n náà fi gbogbo kìí lẹ̀ ìwọ́ ọ̀mùtí wọ́n náà fi gbogbo kìí lẹ̀ rọ̀mọ̀dọ́nà òfìlẹ̀ onígbó wọ́n náà tó mú wọ́n fi gbogbo kìí lẹ̀ rọ̀mọ̀dọ́nà àti onítẹ́tẹ́ òdó onílẹ̀ jábẹ̀t gbogbo kìí ilẹ̀ ló fi rọ̀ lánàá ó pàyàwó páyà ọlọ́run náà ló fi gbogbo kìí ilẹ̀ lọ́wọ́ ṣọ́ọ̀tù bá padà sílẹ̀ nígbà lọ́wọ́ lánàá lọ́tẹ́rẹ̀ ṣọ́ọ̀tù padà sínú ẹ̀ṣẹ̀ rẹ̀ bí tó ti tú dánù ṣọ́ọ̀tù padà ó tún lọ sínú ó tún padà lẹ́yìn ọ̀rọ̀ lánàá ṣọ́ọ̀tù lọ máa kó ìlú ilẹ̀ jẹ ẹjẹ́ àbẹ̀wò ọlọ́run ìtú ọ̀rọ̀ lánàá wá ṣe fún wa lọ́nà fún wa fún wa kó wá fọ̀ wá mọ́ òun náà kó wá fọwọ́ ìwà mọ́ kó wá fọ ẹ̀mí wa mọ́ kó wá fọ ara wa mọ́ àwọn ènìyàn mọ́ bá ṣe kó ara wa ṣe rí ìṣe ara wa fúyẹ́ ara wa sì wà wá dàbí ọmọ bí ọmọ olóko bí ọmọ ìlọ́ka ìgbọ́pọ̀ wá balẹ̀ àdìgbà àrò àdìgbò fún wa ní ìpáyà nítorí ọkọ̀ wá balẹ̀ pé ó ti wí ó ti ń ló fẹ́ ọlọ́run ti ṣe fún ọ ìlú fẹ́ ọlọ́run gbà lọ́wọ́ rẹ̀ ìdí mẹ́rọ̀kọ̀ gbogbo wa rẹ̀ àmọ́ sí ẹ̀sìn ìgbò ti fílẹ̀ ọkùn ṣọ́tù wá padà sílẹ̀ ìwọ́n náà tó mọ̀ pé àwọn gẹ́fẹ̀rẹ̀ rẹ̀ tó ti pàtì tó mọ̀ pé ó ti ń pè wọ́n láàárọ̀ pẹ́kọ́ máa wọ́n ní ẹgbẹ̀ ọba má sì mú ẹ̀rí sí oríire wọ́n ní ẹ̀ẹ́dá sí lọ́run fún ọlọ́run ní ìtọ́ túmọ̀ sí pé òun múra rẹ̀ ṣe lé ọlọ́run ṣeré ọdún ti ṣe ọlọ́run náà ní ẹ̀ẹ́dẹ́gbọ́n náà ṣe tẹ̀lọ báyìí bẹ̀rù ọlọ́run má tún padà sí ẹ̀ṣẹ̀ wọ́n má tún padà sí ẹ̀ṣẹ̀ wọ́n má tún padà sí ìjọ ti fílẹ̀ ìgbó máa ṣe ní ìṣòro náà ní àwọn iṣẹ́ olóore kódà tó kéré kódà tó tẹ̀ iṣẹ́ kékeré yàwó Àìṣà radiyallahu anha yàwó sọ fún akóṣù ìlànà ní sallallahu alaihi wasallam wọ́n bí oríṣẹ́ ọlọ́run ìjọ́nà kú máa bá ayùn àmẹ́rin àhákùn ìlàlá àwọn iṣẹ́ olóore kúrọ̀lọ́pàá aláàmọ́ fẹ́ràn iṣẹ́ olóore kúrọ̀lọ́pàá aláàmọ́ fẹ́ràn kọ́ọ̀lù wọ́n ní àtẹ́bíwà lẹ́gbà Muhammad ìjọ́nà bá ní àdúwàmùfà ìdẹ́yẹ̀ máa ń ní máa ṣiṣẹ́ rẹ̀ wọ̀nyíkọ́lá kódà iṣẹ́ náà kéré kódà iṣẹ́ náà kéré ó wá fún ní wọ́n ń ṣe ọlọ́pàá aláàmọ́ fẹ́ràn rẹ̀ pẹ̀lú àwọn ẹ̀fílà ẹ̀yìn ìlú yẹn tí ó bá àwọn olùkọ́ kó kéré lọ́pùpà tó bá ti mú nínú àwọn ṣẹlẹ̀ lọ́rọ̀ bá fẹ́ràn tí ó rí 1,500 naira wọ́n ní pàpá ó wá ń ṣe tọ́nà rẹ̀ mú pé tó ní pàpá àti ìṣe tọ́rọ̀ lára owó tọ́rọ̀ tó wọ́n ó wá ń ṣe rẹ̀ bó ṣe kéré ní tọ́rọ̀ aláàfẹ́ràn tó àwọn iṣẹ́ olóore yìí tí ìwọ̀n tó ní mẹ́lẹ̀ ìrọ̀lọ́rọ̀ ìrọ̀lẹ́lẹ́mà ẹgbẹ́ wa ní ìṣọ́wà ìyá kó wọ́n sọ pátá sí ẹ̀yẹ ó wá dọ́wọ́ rẹ̀ àwọn ọ̀rẹ́ wèrè àwọn ọ̀rẹ́ ọ̀síní àwọn ọ̀rẹ́ tí ó gbá ní jìnà sí wọn àwọn ọ̀rẹ́ tí ó kú láì lọ́dọ̀ ọlọ́run jìnà sí wọn àwọn ọ̀rẹ́ tí ó gba iṣẹ́ rẹ̀ lọ́wọ́ rẹ̀ tí ó gbèsè ẹkùnkú yẹ lọ́wọ́ jìnà sí wọn àwọn ọ̀rẹ́ tí ó máa gbẹ̀ẹ́ ká lọ sí klọ́ọ̀bì ká lọ mú tí wọ́n yóò ní àbílẹ́yìn òní mọ́tẹ̀lé wọn jìnà sí wọn ọ̀rẹ́ tí ó fẹ́ fún ọ ní ẹwọ́ ọ̀rẹ́ tí ó fẹ́ dáadáa fún ọ ní jìnà sí wọn tó bá fẹ́ kí gbogbo iṣẹ́ rẹ̀ tó ṣe lọ́rọ̀ lánà tó bá fẹ́ kó sófò mọ́tẹ̀lé wọn tó bá fẹ́ sófò gbogbo iṣẹ́ tó ṣe nígbà kí a bá lo owó 29 days tó fi sí lọ́wọ́ ó máa fi ọtí ìbò kan ó fi bá gbogbo ẹ̀dẹ́ ó fi ìgbádùn ìṣẹ́gun márùn-ún ó fi bá gbogbo ẹ̀dẹ́ ìjáde ìwọ̀n tí ọ̀rọ̀ fáwọn rẹ̀ àwọn ẹ̀kẹ́ tó ní ẹ̀wọ̀n fẹ́ fún ọ ní o wọ́n fẹ́ kọ́nà gbàdúrà ní o
ọkùnrin tá a bá fi gbìyànjú tí wọ́n fi ń ta àti àwọn ọkùnrin tí a ti gbà wẹ̀ tán ní wọ́n lè tínú kó tẹ̀lé wọn làdúrà tí wọ́n gbọ́dọ̀ wá kù sí lọ kó bá fẹ́ ṣiṣẹ́ àṣedànù mẹ́tẹ̀lé wọn kó bá fẹ́ ṣiṣẹ́ àṣedànù mẹ́tẹ̀lé wọn torí pé pẹ̀lú mọ́kù tó rọ́ mẹ́rin àlàdé ní kàlẹ́lẹ̀ ìtọ́nà ẹ̀yà ìtọ́ rẹ̀ bá ti ń ṣe lòun tó mọ́ ṣe ó ìtọ́nà ẹ̀kọ́ tó múlọ́ ẹ̀kọ́ rẹ̀ bá ti ń ṣe lòun tó mọ́ ṣe ó fúra wọn àti òun bá rí ìtọ́jú mọ́ ìwé ìlú alẹ́kọ̀ọ́ àti náà ẹni tí ó máa fún ẹ lọ́wọ́ lórí ẹ̀sìn ọlọ́run tó múlọ́ rẹ̀ ẹ̀yìn dáwà ẹni tó máa fún ilọ́lẹ́ tí máa mọ́ bá sí ládá ní ẹmúlọ́ rẹ̀ ẹ̀yìn bàbá wa ẹni tó máa fún ilọ́wọ́ níbi máa sí náà dára ní ẹmúlọ́ rẹ̀ ẹni tí ó máa dá fún ẹ̀ṣẹ̀ tẹ́tù máa kó sí mẹ́sì lọ́dọ̀ ọ̀tọ́ ẹ̀yìn sí wọn ẹni tí ó máa ṣe sábà ní tẹ́tù máa fi ṣe ọlọ́run ẹ̀yìn sí wọn torí ọlọ́run aláṣọ́gbọ́n ní àyà 67 lọ́rọ̀ aláṣọ́gbọ́n aláàfẹ́lá ṣe ní gbogbo àwọn ọ̀rẹ́ jẹ́ ẹjọ́ àwọn ọ̀rẹ́ kan wà jẹ́ ọmọ ríra wọn pàtó bí ọmọ yìí lè máa bí na dùn àwọn méjì wọ́n máa ríra wọn bí ọ̀tá ní ogun ilẹ̀ lùtẹ̀lé àfàwọn olùpáyà ọlọ́run náà olùpáyà bá ríra wọn lẹ́nu ìyá àmà ìlú mọ̀tòlé táwọn ọ̀rẹ́ tí wọ́n bá ra wọn lò pẹ̀lú ọlọ́run tí wọ́n kúra ọlọ́run rẹ̀ sí ọlọ́run kò sí tó wá ti ríra wọn wọ́n mọ̀ ẹ̀dùn síra wọn ni wọ́n máa bára wọn ṣe wọ́n máa dùn ní àmájẹ́ ní àwọn tó bá ti jẹ́ wéèrè wọ́n jọ kúrò àwọn ọlọ́lẹ́ ọtí wọ́n jọ kúrò àwọn ọlọ́lẹ́ olóṣìṣẹ́ wọ́n jọ kúrò àwọn ọlọ́ṣẹ̀ bàjẹ́ kò sí tó bá jẹ́ àtìyá fún bá rí àwọn ọ̀tá tó jẹ́ síra wọn ọ̀tá ni wọ́n jẹ́ síra wọn irú ọ̀nẹ́ bẹ́ẹ̀ jìnà sí o irú ọ̀nẹ́ bẹ́ẹ̀ jìnà sí wọn ọ̀nẹ́ tí ó kún ẹ lọ́wọ́ lórí ẹ̀sìn ọlọ́run wá ló nínú tẹ̀lé ẹwọ́n já lọ́wọ́ ولا تنسوا صوم 60 من شوال هو من الأعمال الصالحة سوري أتبع رمضان سوري ويلي ما جاء الله ولي problem ما gbádùn rẹ lọ kò tí ò ní problem àwọn máa ṣe ìtọ́tọ́lọ́ ọba lọ́pẹ́ kó máa bá gbogbo bá ti ìpàdé tó bá ṣe lẹ́yìn olùgbà ogun ṣẹ́ tí olóore tó ṣe kò 29 days ní olùgbà ogun iṣẹ́ olóore ní tó ṣe kò 29 days gbogbo ẹbí mọ́ tẹ̀bí tó pamọ́ kò 29 days mú ìpàdé tó bá ṣe nínú ìpàdé gbogbo ẹni tẹ́ ti lọ́wọ́ wọ́n náà tí ọlọ́wọ́ mú yóò gbogbo ẹni tẹ́ ti lọ́wọ́ wọ́n náà tí ọlọ́wọ́ mú yóò lọ́pọ̀ ti ṣe ọdún ẹni tẹ́ ti bí àwọn ọmọ wúkọ̀ gbogbo ẹ wúkọ̀ wọ́n padà wúkọ̀ ẹlọ́run yóò ẹ̀dẹ̀wọ̀ lọ́wọ́ iṣẹ́ olóore tó tún wà lẹ́yìn ọ̀rọ̀ wọ́n náà òun náà ní kò tún bà rẹ̀ mẹ́fà ní ṣàwálù ní ṣàwálù àkọ́kọ́ mẹ́fà péré náà ló ní láti gbà bẹ̀rẹ̀ ó kúkú sí lọ́wọ́ ilé ìṣẹ́ ìrànlẹ̀ àbúrò tó bá fẹ́ lóore lọ́dọ̀ ọlọ́run kí wọ́n ní tún ṣe iṣẹ́ olóore táàmù ṣe ní sí ìlú tó láàmù táàmùta iṣẹ́ wọ́n láti ṣe tọ́kọ̀ wá balẹ̀ bọ́lọ̀ ti gbà iṣẹ́ òwò ti ṣe tọ́kọ̀ wá balẹ̀ wípé ìdáṣe náà tó èwó ló ṣe tọ́kọ̀ wá balẹ̀ bọ́lọ̀ ti gbà lọ́wọ́ ẹ ọmọ ẹṣẹ́ látúnṣe náà ní ipò òṣè tó ṣe látúnṣe yẹn lọ́wọ́ tó bá lọ́wọ́ lọ́wọ́ gbà bẹ́ẹ̀ tó bá sì wọ́n lọ́wọ́ gbà lọ́wọ́ rẹ̀ ìwọ́n lò ní dúró lórí iṣẹ́ rẹ̀ tó dábẹ̀ mẹ́fà yìí wọ́n lè gbìyànjú wọ́n lè gbà á wọ́n lè fi dájọ́ síwájú ọlọ́run tún pápọ̀ ní iṣẹ́ rẹ̀ láti ṣe bọ̀ wá tún pápọ̀ ní iṣẹ́ rẹ̀ láti ṣe bọ̀ wá tí mùsùlùmí ń ṣe mú lórí bá nípa Muhammad sọ́rọ̀ àkọsílẹ̀ ànàbẹ̀ àbí ó tẹ̀kọ̀ wá náà wá ó sọ wá pé ó ṣe ọlọ́sọ pé ìrọ̀sọ́nà ọ̀rọ̀ wọ́n ẹni tó bá gbà mẹ́rọ̀ wọ́n wà àti bá òun sì já ní ṣàwáì ó wá gbàtẹ̀ rọ́mọ̀ gọ́nà yìí àwọn mẹ́fà nínú ṣàwáì bàdá ìrìnká sí àwọn ìdára ìlú ẹni bẹ́ẹ̀ ó ti gbà lórí ìgbà kan ó gbà lórí lọ́dún kan ní tó máa káàtì náà ládá tí ó gbà ohun tí wọ́n kà fún tí wọ́n náà wà fẹ́ ládá lọ́rọ̀ ọlọ́ tí olóore tí ó sùn gbọ́dọ̀ lọ ti síwájú
iṣẹ́ dáadáa tí mùsùlùmí gbọdọ̀ máa ti síwájú ìfọ̀tà ìgbà wọ́n látọ̀ sọ́wọ́sọ́ mọ́ta tó kọ̀ ẹ̀yìn bá lọ́wọ́ gbogbo àwọn àwẹ̀ tí ó tún máa gbà lẹ́yìn ọmọgọ́nà òun náà ní àwẹ̀ Monday àtijọ́ Thursday ó gbàgbé ó fi ilẹ̀ tí ó jẹ́ iná tó wá fẹ́ yẹ lórí ní ìkánná lọ́jẹ́ kò ní jẹ́ nígbà wá tún máa ṣe ìkan lọ́tún máa mú kí wá sí tó máa tún fi jẹ́ àjọkọ̀ lásán wájú ọlọ́run tó tún máa fi kó orí wájú ọlọ́run tó máa dábí àjọ tó máa jẹ́ ládàá fún bẹ́rẹ̀ ìyámọ̀ pé á inú àwọn ṣe olóore tó ṣe o eléyìí náà fẹ́fẹ́ o eléyìí náà fẹ́fẹ́ o ẹlò ní kan rọrùn dáàtò ọ̀rọ̀ náà lẹ́nu ní ìlú ó jẹ́ ìgbà wájú ẹni náà ní mẹ́sì ló ṣe lè nígbà tí ó tún nígbà tó wá tó lọ́rọ́ tó rọ̀pọ̀ dáadáa ní ìtí pọ̀ wá kó tó bẹ̀rẹ̀ àrùbí àmọ́ tó bá mọ̀ pé ìyẹn ló fẹ́ máa ṣe iṣẹ́ olóore ní ìwọ́n ló iṣẹ́ dáadáa wo èmi ìwọ́n ló tún ṣe tọ́kù ní máa dípò ìyẹn wọ́n tó lówó tó iṣẹ́ rẹ̀ gangan tó nǹkan sàárà ṣe ó wà máa gbà wẹ̀ ó wà máa gbà wẹ̀ èyí ló gangan ó tún dà pọ̀ máa wọn iṣẹ́ olóore tó ti gangan wá ṣe tó wá ṣe tó wá ṣe tó rọ̀ àdúgbò owó gbogbo àwọn kiri ìmọ̀ra wọn á mọ̀ ìjọ mẹ́ra wọn náà ní àwọn tọ́ọ̀tì àwọn mẹ́rin àti tọ́ọ̀tì ló gbà á àtúmọ̀ ń bí àwọn ẹ̀mẹ́rin àti àwọn ìbí ọ̀wẹ̀ lẹ́ta ní gbogbo oṣù àwọn mùsùlùmí òun náà ní 13, 14, 15 wọ́n náà mú yẹn náà nínú àwọn àwẹ̀ súnà ní bí èyí sọ̀rọ̀ rẹ̀ àwọn súnà ní tẹ́yẹ̀ náà lọ fi dá gbogbo ẹni wá gbà á ẹ̀sán lẹ́nu bó sì bá òbí àjọ wájú ọlọ́run àmọ́ ìgbà kò lè pẹ̀tọ́ lọ́dọ̀ ọlọ́run ní gbà kò lè pẹ̀tọ́ lọ́dọ̀ ọlọ́run aláàrí tí wọ́n fẹ́ lọ́wọ́ aláàkọ́rọ̀ ṣe ọ̀fẹ́ ìkẹ̀kọ́ wa òkúṣẹ́ táwọn ṣe táwọn àdúrókù yọ ọlọ́run kọ́lọ̀ máa tó wá sílẹ̀ ká máa ṣe àbá táwọn máa ṣe táwọn àdúrókù bí ọlọ́run àbẹ́lọ́kọ́lọ̀ máa lé wà tẹ̀sílẹ̀ àpẹẹrẹ àwọn ọ̀nà kó wọ́ta bẹ́ẹ̀